ní ò túmọ̀ síbẹ̀ torí pé àìmọye àwọn èèyàn tí kì í ṣe mùsùlùmí lọ́rọ̀ ń dà wá wọn pọ̀ láàsìn ìrànlọ́wọ́ tọ́lọ̀ ń fún wa lágbára tí wọ́n pọn dandan kọ́ máa dórí mídíà. Bàbá Kọ́lá Olóòtú mo wá jáde ní last week tẹ̀sí program yẹn pé irọ́ lẹ pa yìí bàbá bolẹ̀ ti rí information yìí èyí tẹ́ fi wá jáde léni gẹ́gẹ́ bí ètò yín pé ọ̀rọ̀ tí mo sọ níjẹjọ mo tún kọ́ọ̀lù Muyideen náà wọlé ǹjẹ́ ẹnìkan promise ẹ̀ 5 million ó lẹ́nìkan kan promise ẹ̀ 5 million ẹ wá ní bóyá nǹkan tẹ́ ẹ wá ń fẹ́ o ní pé bí gbogbo ilẹ̀ Yorùbá ṣe tó yẹn ẹ fẹ́ kíkálukọ́ jáde kásà máa sọ̀rọ̀ fífọ̀ Àgbàlá Gabriel kásì máa lálà sí Muyideen tí Muyideen bá sọ fún wa lé ní pé òun ò ṣe ìsìlámù mọ́ òun fẹ́ padà sínú àgbàlá òun fẹ́ mọ́ lọ lè ṣe mo fi ọba tó lẹ̀mí mi búra gbogbo tó lọ bá fún wa lágbára ẹni tó bá promise ẹ̀ tẹ́lẹ̀ pé òun fẹ́ fún 100,000 tó bá jẹ́ mùsùlùmí tẹ́mi náà máa fún àwọn ọba yín jàjẹ́ sí pé oyin kírísítẹ́nì kíní kan but kò sẹ́ni tí wọ́n fún lọ́kọ́ tí ò ní roko sí di ààrẹ kọjá mùsùlùmí padà ní dùnnú tiwa torí pé Muyideen ni bàbá rẹ̀ sọ ìtumọ̀ rẹ̀ ni pé olùyè ẹ̀sìn Islam orúkọ rẹ̀ náà rò ó di rántó àbí ó di rántó bọ́rọ̀ yẹn ṣe wá ṣẹlẹ̀ Bàbá Kọ́lá Olóòtú ẹnìkan àwọn táwọn interview rẹ̀ nínú mọ́sálásí pé ó ti gbà Islam kálukú ọmọ ọ̀nà tó gbà Islam wọ́n ká àwọn àfáà yìí àṣẹ wọn tí wọ́n fẹ́ ṣe rèé wọ́n ti fẹ́ dájẹ́ sílẹ̀ o wọ́n ti fẹ́ ṣe kíníkan o sẹ́bùkẹ́ jọ́kìní jọ́kejì jọ́kẹta mi ò sọ̀rọ̀ kankan pa ẹ̀ èmi àtàfáà wà jígin ni mo pè wọ́n mo ní ẹ̀ẹ́sà àjáwà máa wòran torí pé ẹni tó interview rẹ̀ tó post pé Muyideen fẹ́ sàlùwà láyìn àwágò mẹ́ntọ̀ torí pé Muyideen ti lókìkí ní gbogbo ògbóró Ìbàdàn kọjá kọ́ máa dárìn gan wọ́n ti dá mọ̀ kọ́dà àwọn kan fẹ́ máa lo opportunity yẹn pé wọ́n dáwó fún owó tí ń bẹ lọ́wọ́ ẹ̀ wọ́n fẹ́ máa fi àtàkì ẹ̀ pé kó fáwọn lẹ́tọ̀ọ́ ta wọn. mi ò jáde lórí ọ̀rọ̀ yẹn àfìgbà tí Bàbá Kọ́lá Olóòtú ṣẹ̀ṣẹ̀ wá sọ pé 5 million àti ajé tí wọ́n promise ẹ̀ àti ìyàwó ìgbà tí mo wá jáde yẹn Bàbá Kọ́lá Olóòtú yìí tẹ́ fi wá jáde lẹ́ni tẹ́ fi wá ní irọ́ ni o wọ́n promise ẹ̀ ní ajé o wọ́n promise ẹ̀ ní owó wọ́n promise ẹ̀ ní 5 million o ẹ wá tún yà bàrà ẹ wá ní ta ní ń parọ́ láàrin àwọn àfà àti èmi Bàbá Kọ́lá Olóòtú ẹ mọ̀rọ̀ sọ púpọ̀ ẹni tẹ́nu ẹ bá sì dùn ó mọ adlẹ̀ ní fáwọn èèyàn láti lè gẹ́ẹ̀tì ẹni yẹn tó bá ń parọ́ torí pé èèyàn ó ti ẹni tó bá fẹ́ dúpọ̀ àwọn èèyàn òun ti ní preparation lórí iṣẹ́ tó gbé dání yẹn tí ẹ bá jẹ́ 419 10 years back ni wọ́n ti ní preparation fún tí wọ́n gbé dání yẹn ẹ̀yìn yẹn tí wọ́n fẹ́ dúpù ibi táyìn fẹ́ gbẹ́jọ́ wọn lọ àwọn ti tẹ́lẹ̀ dèyìn bẹ̀ dankutu 419 wọ́n àyà olórí àwọn gẹ́gẹ́ torí pé ẹni tó bá fẹ́ dúpù èèyàn òun ti ní preparation way out àti way in ọ̀nà tó máa gbà ẹ́ńtà ẹ̀ àti way out tó bá ẹ́ńtà ẹ̀ tán ọ̀nà tí ó gbà jáde lónìí tẹ́ wá fẹ́ mọ́kànlú kìíní ẹ̀ o lónìí tẹ́ wá fẹ́ sọ̀rọ̀ ẹ wá play audio conversation Muyideen àti brother kan tí Muyideen ní tó ń bá 35 million ẹ wá ní ẹni tó bá lè bá yín rí nọ́mbà tó pe Muyideen yẹn àbí nọ́mbà tí wọ́n fi pera wọn yẹn àti account number GTB bank yẹn tẹ́ bá lè mọ̀ ta ní orúkọ tó wà níbi nọ́mbà yẹn orúkọ tó wà bí nọ́mbà yẹn àti orúkọ tó wà bí account number yẹn ibẹ̀ láti mẹ́ni tó mi make voice ẹ̀ ẹni tó bá lè bá yín wá jáde ẹ̀ fún ẹni yẹn ní 1 million naira ọlá yín ò ní parẹ́ Bàbá Kọ́lá Olóòtú owó ṣòro ní sẹ́ẹ̀dí bó ṣe wá ṣòro ní òun tún ṣòro ná ni mo fi dá wákà kan pé owó ṣòro ní o ló fi ṣòro ná owó ṣòro bùnyàn ló fi jẹ́ pé ọ̀pọ̀ oníjọ pé wọ́n gbà àfi kókó tọrọ owó ṣòro ní o ló fi ṣòro ná owó ṣòro bùnyàn ló fi jẹ́ pé kọ́pọ̀ tó sọ pé wọ́n gbà àfi kó jẹ́ gbangba owó ṣòro ní ló fi ṣòro ná ọ̀pọ̀lọpọ̀ tó bá fẹ́ náwó wọn ò ní fẹ́ náwó yẹn lábẹ́lẹ̀ torí pé wọn ò retí ẹ̀san lọ́dọ̀ Ọlọ́run ìtú wọn fẹ́ ni pé àwa là ń bẹ́ẹ̀ àwa la ṣe àwa la rà lọ́mọ́kà ẹbí léèrè ẹni gbogbo owó tó náà àti góòdì àwa la fìnánsì ẹ̀
àmọ́ tó bá lọ dá wọn bá ní kọ̀rọ̀ yàrá pé ebi ń pa ọ́ láti jẹta ìjẹrin 1000 kò ní tọwọ́ wọn bọ́lẹ̀ ètò ọkọ̀ ọ̀nà gbọ́dọ̀ gbà wọ́ bíbá ẹ̀ sẹ́rí nítorí pé ó ṣòro níyẹn ló fi jẹ́ pé tọ́pọ̀lọpọ̀ bá fẹ́ ná àfikọ́ jẹ́bi tí wọ́n ti rí crowd pé owó ṣòro ní o ló fi ṣòro ná owó ṣòro bòyàn ló fi jẹ́ pé ọ̀pọ̀ ní sọ pé wọ́n gbà àfi kó jẹ́ gbangba ẹ máa tú fúnra yín 1 million tẹ́lẹ̀ fẹ́ fún ẹni tí ọ̀tọ̀ ní tàbí ọ̀tọ̀ ní tẹ́ ń fèsì àgbàlagbà rú yóò sì gbọdọ̀ wà ń bì kan kí mọ̀ dàrú ọwọ́ bẹ̀ bàbá Kọ́lá Olóòtú ní tẹ́mi retí lọ́dọ̀ yín ni pé information 5 million yẹn ṣé ọ̀rọ̀ ń pé ẹni Muyideen sọ pé òun fẹ́ gba 5 million tá bá ti fún 5 million gbogbo tí ń lọ́lẹ̀ ọ̀dà ìdáhùn pé kò ní sí nǹkan kan mọ́ sẹ́rí nípa wọn mímíkì ohun ẹ̀wọ̀n mímíkì ohun ẹ̀yẹn èèyàn ní gbogbo wa sẹ́rí nígbà tí mo gbọ́ fọ́ìsì yẹn tí Muyideen wá ní wọ́n mímíkì ohun ni mo ní ohun yóò súnmọ́ kí wọ́n mímíkì ohun yẹn ohun yìí jọ ohun Muyideen gàgà mo bá pe Muyideen bẹ́ẹ̀ ni àyíbẹ̀kọ́ láàrin wa àtọ́lọ́hun ọ sì rò pé wọ́n mímíkì ohun rẹ ni ohun yìí jọ ohun rẹ̀ má parọ́ táwọn náà bá fọ́n support ń sìn ànífẹ́ kọ́ dójú ti wà mo ní àmọ́ tó súnmọ́ jù ni pé fọ́ìsì ẹni Muyideen wá ní sẹ́mọ̀ mọ̀pọ́ lọ́hun èsì lẹ́yìn alábòsí wípé wàláì ohun ọmọ bóhun yẹn ṣe jẹ́ wàláì àsìm sẹ́ẹ̀rí bó ṣe wíhun náà wàláì mi ò bìlífù pé ìrọ́kọ́lọ́pàá láàrin yẹn bí mo ṣe máa ń sọ̀rọ̀ yìí but sẹ́ẹ̀rí bó ṣe sọ yẹn mi ò bìlífù ẹ̀ but ipò tẹ́sìn mi fẹ́ kí n dúró ni pé ìgbà tóun ti sọ pé kò rí bẹ́ẹ̀ in tóun wí fún mi yẹn lẹ̀sìn mi fẹ́ kí n dúró torí pé mi ò sí ń bẹ̀ mi ò mọ̀ ń pa mídíà mi ò mọ̀ bóyá wọ́n lè ṣe bẹ́ẹ̀ to extend pé ẹ̀ ní mọ different láàrin voice ẹ̀ gangan real voice ẹ̀ àti kí wọ́n mi mí kì ẹ̀ èmi ò mọ̀ ń pa ẹ̀ ìgbà tí mo tún wá gbọ́ program bàbá Kọ́lá Olóòtú lé nínà mo tún wá bí wọ́n léèrè pé ìgbà tí mo gbọ́ tán mo wá pe Muyideen pé bàbá Kọ́lá Olóòtú sọ pé ẹni tó bá lè bá wọn get account number GTB account number yẹn àti number tẹ conversation yẹn tá bá lè morúkọ ẹni yẹn wọ́n lè mọ ta ló mímíkì voice yẹn gangan àwọn dẹ̀ fẹ́ nìyẹn ní 1 million Muyideen wá ní òun búra lórúkọ Ọlọ́run pé òun ò mọ̀ ń pa voice yẹn o sẹ́rí bó ṣe sọ́ọ̀n náà bí mo ṣe tó pé lónìí tá interview rẹ̀ yẹn náà kódà mo sọ fún mi mo ní màá rìkọ́dù ẹ̀ but àwọn ọ̀fẹ́ ká máa prolong matter kẹ́yìn ká máa fi ọ̀rọ̀ rẹ̀ ṣe bí bàtẹ́ kẹ́ máa play ẹ̀gbọ́n tó wí ẹ̀gbọ́n tó náà wí but sẹ́rí gbogbo ọ̀rọ̀ tí ń sọ láàrin ọ̀nà méjì ni mo ti kẹ́fìn irọ́ níbi ọ̀rọ̀ Muyideen ọ̀nà méjì ni mo ti kẹ́fìn irọ́ níbi ọ̀rọ̀ ẹ̀ ọ̀nà méjì ọ̀nà àkọ́kọ́ ni ọ̀rọ̀ mímíkì voice wọn mímíkì voice ṣe wá rí tó bá padà já sí pé irọ́ náà lọ́pa kò túmọ̀ sí pé ẹni ibi ni bẹ́yìn náà bó ti jọjá sí pé tàṣírí rẹ̀ bá tú pé irọ́ lọ́pa pé wọ́n mímíkì ẹ̀ bẹ́ẹ̀ náà làṣírí tiyín náà tú wípé ẹ̀yin náà parọ́ pé wọ́n promise ní 5 million bẹ́ẹ̀ bá ó di Muyideen pé irọ́ lọ́pa ń parọ́ mọ́ ẹ̀yin náà parọ́ ń bẹ̀ that mean òpùrọ̀ 1 òpùrọ̀ 2 ṣẹwárí kẹwàá padà sí findings kẹwàá padà rí pé ajé padà sí máa lérí ọparọ́ ń bẹ̀ yẹn ni kò túmọ̀ sí wípé kẹ́ẹ̀ mọ̀ yàn pé ẹbódòdó mẹ́wàá ń bi ọ̀rọ̀ ẹ̀ ẹ wá bá irọ́ ẹyọ kan pàdé ẹ lè qualify gbogbo yòókù pópòrọ́ ni náà tó bá parọ́ ń bẹ̀ yẹn ẹ wọ́n dá sáà bí ṣe ẹ̀rí kọ́ parọ́ ń bẹ̀ kò túmọ̀ sí pé káwá dòdò pé ẹ̀tọ́ rẹ̀ ò ní jẹ́ ẹ̀tọ́ rẹ̀ mọ́ torí pé táyìn ọ̀bá mú kẹ́ mú lọ́nú àgbàlá for the first place irọ́ tó pa yìí ò ní jáde mímú táyìn mú kó lórí street níbi títí ń ta chájà rẹ̀ ló bí irọ́ yìí oh God tẹ́ bá ní Muyideen máa ń parọ́ irọ́ ní ń pa sẹ́mi èmi àti yín ó ṣeéṣe ká má mọ̀ tẹ́lẹ̀ lẹ́nu ìgbà tí wọ́n mú lọ́nú àgbàlá ó jáde lọ́rọ̀ ẹ̀ dórí mídíà gbogbo ọ̀rọ̀ tẹ́ bá wá kẹ́fín nínú ẹ̀ bí ti ń parọ́ rẹ̀ bọ̀ tẹ́lẹ̀ nù ẹ̀yin lẹ mú lọ́nú àgbàlá lẹ fi sọ irọ́ tí ń pa jẹun yẹn di tẹ̀rù ara yín
ta lórí ẹ̀ pé tí ń tẹ̀lé mi náà. Am I communicating? Sẹ́rí but ẹ̀yin ká fẹ́ kọ́ ẹ pé bẹ́yìn ṣe fúra pé mimic voice tó ní wọ́n mimic voice ń ní káwọ́ kan jáde àwa náà ajáwọ́ wọ́n máa ṣe bọ̀dẹ́ lọ máa ṣe kíní ká tọ́wọ́ ẹgbẹ́ yìí lẹ bí ṣẹ́ bẹ́ẹ̀ lọ́n kí gbogbo ayé ó kẹ́yìn sí ni. Ṣẹ́ bẹ́ẹ̀ lọ́n pé kẹ́ẹ̀mọ̀ yẹn mọ́rọ́ kẹ́kẹ́yàn parọ́ kan kẹ́ẹ̀mọ̀ sẹ́rí nínú ọ̀rọ̀ rẹ̀ irọ́ kejì tí mo kẹ́fín ni ìgbà tí à ń sọ̀rọ̀ ní last week tí bàbá Kọ́lá Olóòtú ṣe program yẹn máa ní ọ̀rọ̀ tí bàbá Kọ́lá Olóòtú máa sọ rèé wọ́n ní àfi owó tàn ọ́ pé àfi 5 million tàn ọ́ ọ wá ní bàbá Kọ́lá Olóòtú ò ní sáìdì mi wàláì ó ní bàbá Kọ́lá Olóòtú ò ní sáìdì mi ó ní talẹ̀ fẹ́ kéde sí ó gbè fún ó ní bàbá Kọ́lá Olóòtú àti Àgbàlá Gabriel bí wọ́n ti rí rèé ó sọ àwọn ọ̀rọ̀ kan lé ìgbà tó sọ lé sẹ́rí ọ̀rọ̀ tó sọ yẹn èmi náà padà èrò ẹ̀mí tèmi náà ni pé bàbá Kọ́lá Olóòtú bàbá yìí lè fọ́ọ̀lù síbi pé ká máa tẹsẹ̀ bọ́sẹ̀ ká máa dúró déédéé lórí ọ̀rọ̀ yìí torí pé wọ́n ń jàǹfààní Christian lórí ètò wọn ò ní fẹ́ bàjẹ́ ńbẹ̀ yẹn wọn ò dẹ̀ ní fẹ́ bàjẹ́ lọ́wọ́ àwọn mùsùlùmí mo ní torí pé èmi ò mùsùlùmí yóò dúró déédéé èmi rò bẹ́ẹ̀ tẹ́lẹ̀ Muyideen náà tó wá sọ̀rọ̀ tó jọ ń tẹ́mi náà rò pé bàbá Kọ́lá Olóòtú lè má fẹ́ sòdodo torí pé àwọn èèyàn tó ń fìnẹ́sì wọn pẹ̀lú gbogbo ètò wọn TV gbogbo ẹbí ń ṣe lẹ̀ o ọjẹ́ mùsùlùmí ọ̀kan o àníṣòwò ti wà kódà mo lè lọ ìyẹn lè lọ polówó fẹ́ bọ̀ gún ẹwọ ẹ má pè WhatsApp number mi torí Allah ẹ dákun ṣé wá rí ìgbà tí bàbá Kọ́lá Olóòtú wá jáde lónìí bàbá Kọ́lá Olóòtú wá ní tí mo bá gba náírà kan àbí nǹkan síbẹ̀ náà kọ́ ni wọ́n wí ni lọ́wọ́ Àgbàlá Gabriel rí ọlọ́mọ tẹ̀ dáhùn orí dààmú tí ó gbà wọn lọ wájú ẹ̀ láti máa mo wá sọ pé sọ pé irọ́ ń bẹ́ ń bi ọ̀rọ̀ bàbá yìí ni wọ́n sọ tó tó báyìí wá ìtọ́já sí pé kẹ́yìn tó máa rò ó pé ẹ̀ ń fura ẹ̀ ń kẹ́fín irọ́ àwa náà ń kẹ́fín àwọn nǹkan kọ̀ọ̀kan sẹ́rí bá akẹ́fín rẹ̀ ni Ọlọ́run nìkan lọ́mọ òdodo ẹ̀ èmi àti yín ọ̀rọ̀ yóò sojú wa gbogbo tó ti sókùnkùn sáwọ̀ ẹ̀dá kedere níwájú Ọlọ́run but èyí tó clear sí kálukú yín òun gangan ni pé wá ìtírú yín ò fi lè stand lórí pé báwo lẹ̀ tọ́ Muyideen ó ṣe jẹ́ tiẹ̀ ẹ fẹ́ kí wọ́n ṣẹ̀ṣẹ̀ di ọ̀rọ̀ ẹjọ́ gẹ́gẹ́ bí ìjọmọlúwàbí tí Yorùbá jẹ́ ṣé ó dìgbà tó bá ṣe dọ̀rọ̀ kóòtù tí wọ́n ṣe ń sọ pé ẹ lọ fálù iye tó bá jẹ́ ẹ sọ fún ìyàwó ẹ̀ sọ máa divorce ẹni sọ máa fẹ́ ẹni sórí court marriage ni wọ́n ṣe torí ẹ lọ gba certificate marriage ní kò náà wá ẹ invite wọn. àwọn blogger wọ́n jẹun níbi ọ̀rọ̀ yìí dépò pé àmọ́ gbogbo ẹ̀yin bloggers ẹ̀yin tẹ́ ń gbọ́ lórí mídíà àròyìn Muyideen tẹ́ fi ń jẹun lọ yìí òun ọmọ kankan pa o gbogbo owó tẹ́ ń gbà kò ní náírà kanú ẹ o ọmọkùnrin ń dààmú lọ́wọ́ ni o bí ó ti jẹun tọ̀sán yọ Ọlọ́run nìkan ló mọ̀ àwọn tí wọ́n ń ṣoore fún bọ́lọ̀ ti fún wọn lágbára mọ́ wọ́n ń ṣe ti wọn nítorí pé tó bá jẹ́ pé èèyàn ní nàá káwọn ṣe tàwọn ni sáà pé kò ní dùn mọ́ yín kọ́rọ̀ yọkà dá ìdá báyìí torí pé òun lẹ́yìn fi ń jẹun lọ ẹ̀yìn kan tó wá mọ̀ òdodo bọ̀ tí nítorí pé ẹ ti mọ̀ pé tẹ́ bá fọ́ọ̀lù síbi tí crowd wà torí pé ibi tí ẹnu bá pọ̀ sí làwọn blogger máa ń wá pé ẹnu pọ̀ sí ẹnu ìyá kan bẹ tẹ́mi kọ́kọ́ sọ̀rọ̀ ń bi ọ̀rọ̀ mi mo ní ìyá yìí ọ̀dà sáàdì mátà yìí bàjẹ́ èmi bá bẹ̀rẹ̀ sí ròyìn ìyá yìí lórí èmi gbé ìgbà yẹn gbọ́ mo ní problem yẹn mo máa tètè trust yẹn ló máa fi nira fún mi tí bá ti pè yẹn lẹ́ni eré lónìí ìgbà tó bá di ọ̀tún lámẹ́ríkà rí gbélé rí ibú ni pé ó bò mọ́ afẹ́ bá ọ lọ́ba yìí lé torí pé ìmọ̀ ọ̀gá yìí tó mẹ́ni èmi ò ní mà pé wọ́n kàn pretend ni ìyá yẹn èmi ní ìyá yẹn ọ̀dà sáàdì mátà yìí bàjẹ́ ìgbà tí mo short video ìyá yẹn lálẹ́ àná mo bá di tí ń ṣe pèlè Muyideen ọ̀rọ̀ tí ìpọ́sẹ̀ méjì tán tí ìyá yẹn sọ pé ẹ ṣàbòsí fọ́mọ yìí ni ẹ̀tọ́ rẹ̀ dà gbogbo nǹkan ní ẹ̀tẹ́ gbà ló lè ní ẹ fọ́mọ yìí gbowó ni ìyá bá yí padà ìyá mo lẹ ti ṣe findings kò sí ń tọ́ fà
ẹ fi owó síwájú ju bẹ̀rù Ọlọ́run lọ tẹ́ mọ̀ ipe mi àti yín a lè sùn lé ní ká má jí mọ́ ẹ lè sí page táwọn èèyàn bá mọ kóòdù tẹ́ lò fún page yẹn ó máa di tẹlòmíì àwọn India máa já kí ẹ property ni tẹlẹmọ ẹlẹmọ lò gbẹ̀yìn ayé ààrẹ ni tó fẹ́ sílẹ̀kùn mọ́tò ẹ̀ báyìí tó sì lọlẹ̀ bẹ́ẹ̀ ó sì kú bẹ́ẹ̀ bí ètí ń sọ̀rọ̀ yìí mo lè má dọ̀la èpè kọ́ ìsàjà àjálòhùn la yastakhiruna sa'atan wala yastakdimun tọ́jọ́ mi bá pélé ni ẹni tó máa ní kọ́ dọ̀la kò sí but ẹ̀yin bloggers yẹn yóò èyí tó jẹ́ Christian nínú yín gbọ́lọ́ngbọ́ èyí tó jẹ́ mùsùlùmí nígbàgbọ́ àfàwọn èèyàn péréte láàrin yín tí wọ́n jẹ́ olùbẹ̀rù Ọlọ́run tí wọ́n jáde nílé eré àwọn nìkan tí wọ́n jẹ́ bloggers ni wọ́n ń gbé mi sórí conference call pé a mọ ibi tọ́rọ̀ yín lọ o wọ́n sábúrú fọ́mọ yìí ni àwọn blogger yẹn sí àwọn gẹ̀ẹ́sì ṣe mùsùlùmí bẹ́ẹ̀ la wá rí ẹ̀yin kan tó jẹ́ pé ẹ̀yin kan wá fúnra yín ẹ wo ọ̀rọ̀ Muyideen ẹ wo bẹ́ẹ̀ ti sọ́dà ní gbogbo ilẹ̀ Yorùbá torí pé eléyìí náà fẹ́ sọ sí ìwà crowd ó mọ̀ pé ọ̀rọ̀ Muyideen ní trend lọ́wọ́ kí wọ́n sàtẹ̀lé mọ̀ pé òun náà dá sí Àgbàlá àfibí sólóore ẹ̀yin àbá ẹ̀sìn bẹ̀rù Ọlọ́run ẹ̀sìn bẹ́ẹ̀ jáde ẹ̀sìn kalẹ̀ ẹ̀sìn bẹ̀rù ẹ̀ mọ̀. Bàbá Kọ́lá Olóòtú tẹ́ bá fẹ́ ṣe dáa sẹ́rí 1 million tẹ́ promise ẹni tó bá yín rí ẹni tó ní nọ́mbà yẹn Muyideen ló yẹ kẹ́ kó fún kẹ́ fi compensate ẹ pé irọ́ tí mo pa mọ́ láti jẹjọ́ ibi tí wọ́n gbé ọ̀rọ̀ rẹ dé foríjì mi yọ̀ǹda mo 1 million yẹn Muyideen ló yẹ kẹ́ kó fún account number yẹn sì máa ready lọ́tùnla bóyá lọ́la gan insha Allah akájú account number rẹ̀ sí ẹ sọ́wọ́ yẹn sínú account ẹ̀ olóní sẹ́rí kẹsẹ̀ máa sọ pé ẹ̀hún torí pé ọ̀tọ̀ ni ẹ má fi owó yẹn dà wá lórí irú o àwa já o ọmọ oko tó gbó kírákírá làwa o ẹ wá divert 1 million yẹn sí pé number conversation pé ó mímíkì kí ni tí ẹ̀yin kọ́ ọ̀rọ̀ mímíkì ọ̀kan yín síbẹ̀ kọ́ ni ọ̀rọ̀ mímíkì wọ́n mímíkì rẹ̀ kọ̀ọ̀kan yín 1 million yẹn ọ̀gá leave Muyideen alábàárù Bódìjà go and find work to do ìwọ níṣẹ́ lọ́wọ́ ni wọ́n ráyè wò mí Daniel mi mọ bó la sì rí nílẹ̀ Yorùbá mi mọ bá ti rí ilẹ̀ ọ̀rọ̀ Muyideen kílẹ̀ àdébí pé kò yẹ ká rí olóríire kankan kọ́ máa ọ̀dà sáà di mátà yìí ṣé ọ̀rọ̀ tí mo sọ ṣé mò ń bú Àgbàlá Gabriel ní sàbí à ń sí pèlè but mi mọ bọ́lọ́run ṣe dá ìran Yorùbá mi rò pé tí mátà yìí bá ṣẹlẹ̀ nínú ìran mi 85% ló máa support Muyideen but ilẹ̀ Yorùbá ṣẹ́rí tẹ́bà ìpé bóyá mo understand ẹ̀sìn mi religion tí mo nígbàgbọ́ nú ẹ̀ tó jẹ́ pé òun náà ní Islam tọ́lọ̀ wọn gbà lẹ́yọ kan mo fẹ́ lè sọ pé èèyàn fẹ́ lè ronú pé àbíkọ̀ sọ́lọ̀ ni torí pé iye èèyàn tẹ́ ń ba nǹkan jẹ́ tọ́lọ́run sì ń wò yín ràn but ìsìdẹ̀rẹ̀ àjùlọ Ọlọ́run bá pè Ọlọ́run ní téèyàn bá ń ba nǹkan jẹ́ tí bá ń ṣàbòsí tẹ́ bá fura pé gbèsè ayé rẹ̀ sì ń rọrùn ìsìdẹ̀rẹ̀ àjù ni Ọlọ́run ló ń dẹ́lẹ́kẹ́ ni tó ń bá gbámú kò ní bọ́ ẹ̀kejì kéèyàn jáde ní ìkànnì kan mọ́ sí èèyàn mọ́ láyé ẹ̀fúrasí ń tọ̀hún náà òun lè ṣẹni eré ni gbogbo ẹni tó bá tọ́ kò sí èèyàn láre èmi ò túrọ̀ sí ẹnì kankan o ẹ kí èso náà you are include who spoil the world bóyá ọba wọlé wàhálà ayé tiẹ̀ but I think it's right kò sí èèyàn rẹ̀ láyé mọ́ ayé ti bàjẹ́ aláburú lẹni tó bá sọ pé kò sí èèyàn rẹ̀ láyé mọ́ pé kò sẹ́ni tá lè trust mọ́ ìwọ gẹ́gẹ́ ni danger because ẹ̀sìn wà Islam wà ìwà tí wọ́n bí mọ́ kálukú ni kálukú ń wù ẹni yẹn lè máa blame ẹ̀ ní blame ẹ̀sìn ẹ̀ Christian kan Bible kan sọ pé kéèyàn máa lu jìbìtì kó máa jẹ̀gún eléégún mọ́yán ìgbà tí Muyideen jáde tó bá sọ pé òun tiẹ̀ fẹ́ dán Islam wò ó mọ̀ pé irú ìwà tí wọ́n wù fún nínú Christian yìí mùsùlùmí kan ò ní wúrú ẹ̀ mọ́ ní àwa gan lè wí tó burú jù yìí lọ èèyàn ní gbogbo wa pé tẹ bá kẹfí sí pé Àgbàlá Gabriel wùwà burúkú kan wípé bóyá nítorí pé ó jẹ́ Christian ni kò sí ẹni tí èèyàn jẹ́ mùsùlùmí táwọn olóṣèlú wa bá fẹ́ kó wa lówó jẹ wọ́n fi ọ̀rọ̀ religion ṣe mọ́ bó bá jẹ́ Christian wọ́n jọ dúpù wa náà ni tó bá ti di pé torí pé wéè tí wọ́n jọ fi kalẹ̀ láti máa dúpù aráàlú máa kówó òlú jẹ
kò ní di religion ọwọ́ lè kówó oúnjẹ tán kọ́ ọmọ lè renovate mọ́sálásí kan ní ẹ bá mi ka yín mọ́sálásí tí ń bẹ ń lu ìmọ̀ fẹ́ renovate ẹ̀ ṣé ń tíjọba ṣé ń tààrọ̀ lọ áùsì fónù kí ni tiẹ̀ pẹ̀lú kọ́ máa renovate but ó ti mọ̀ pé tó ń bá ti gbé gbábẹ́ ẹ̀rọ pé ọmọ wa ni o ẹbí ọmọ rẹ ni Kàrímù nígbà tó wà ní áùsì ó ṣe gudugudu méje yàyà mẹ́fà mọ́sálásí tó ń wọ̀ yìí ò ló sáré níbẹ̀ owó tó yẹ kí wọ́n fi ṣe ná owó tó yẹ kí wọ́n fi sọ̀nà tí kálukọ́ benefit but wọ́n gọ síbi ara ẹ̀sìn tó bá dìbà umura wọ́n lọ ájì wọ́n tọ́ka pé aláàjì mà ní but tán bá fẹ́ kó wa lówó jẹ wọn ò ní di religion ló fi jọjá sí pé ẹ ní ma difference nínú ẹni tí ń kówó jẹ nínú kírísítẹ́nì àti mùsùlùmí láàrin wọn ta ló ń tẹ̀lé mi ọlọ́mọsá wà pẹ̀lú wa Bàbá Kọ́lá Olóòtú 1 million yẹn tẹ́bá sẹ́rí tẹ́bá tún ẹ̀yin nìkan lèmi lè máa dá lóhùn straight o sáré gbogbo àwọn náà padà bíléèdì náà àbá àbọ̀lọ̀ ń sọ ẹ̀sìn bẹ̀rù ọlọ́ àbí onídàwọn lóhùn àmọ́rù yín tẹ́ ní kímà ayé ń gbọ́n tẹ́ ń sọ gan báwo ni ó bá ṣe dáa tó kírù yín ó dúró lórí dáadáa lórí ọ̀rọ̀ yìí kẹ́ má bẹ̀rù àwọn bloggers tí wọ́n máa gbé yín ọlọ́mọsá wà pẹ̀lú wa ọlájọ́ kan sọ̀rọ̀ wájú Ọlọ́run àti àwa àti ẹnìkọ̀ọ̀kan wa gbogbo ohun tí kálukú fi dá sí bóyá lómi ṣe mistake ni tó rò pé ó sì wrong way ló dẹ̀ gbá ó rò pé bóyá òun wà lórí right ni ọlọ́mọsá dáàbò ẹ̀bò wa ọlájọ́ kan sọ̀rọ̀ wájú Ọlọ́run ọlọ́mọsá wà pẹ̀lú wa ẹ dákun àrọ̀ wá àwa tí ẹ rò pé bóyá èmi ni màmá yìí pè for the first time tí wọ́n ní kí n wá Muyideen lọ tẹ́ bá rí mistake kan nínú ntẹ́mi bá ṣe àbí tẹ́ bá rí mistake kan nínú tí Muyideen bá ṣe bóyá kẹ́ ẹ pè wá sẹ́rí táyìn bá tó wá jáde táyìn bá wá against Muyideen 100% tẹ́ wá ń dá àgbàlá lẹ́bi àwa ò ní dákẹ́ fún yín o but táyìn bá rí pé ẹ̀sìn ni tọ́yìn pẹ́sìn lẹ́yìn náà ń target ẹ̀yìn tí wá rí pé àwa ti jáde ok wáyé tó já sí pé ńgbà tẹ́yìn jáde lórí àwọn ọ̀rọ̀ míì ọ̀rọ̀ ìyá kan kò sí ìyá kan wáyé ńgbà táwa ti mọ̀ pé ẹ̀yìn ti